ti ṣe tán a dẹ̀ máa gba Yorùbá nation yẹn kò sí ní máa yẹ ẹni tí ò bá ribiti àdúrà ńláńlá ni mo ṣe fún Fáyẹmí àti Mákindé lẹ́kìtì ní Ọ̀yọ́ kan wá mú mi if you kill me millions will rise for Yorùbá nation ẹni tó bá fẹ́ kú lákú ẹni bá fẹ́ kú àkú but àwọn bàbá wa fèlì wa àwa ò ní fèlì ara wa àdé ní fèlì àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa àbọ̀ náà ni dandan ṣe mẹ́ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pé ẹ dìde ẹ̀dẹ̀ wá kókó wíwá yìí ni wípé ẹ ti gbà láyé wa ẹ padà lọ ẹ jẹ́ kí gbogbo èèyàn kó mọ̀ pé Yorùbá fẹ́ ṣe kí ni o àfẹ́ bọ́ àfẹ́ bọ́ stika wà tẹ bá ti ṣe tán á pè fún yín ẹ fún àwọn tẹ bá fẹ́ fún oní ọ̀kadà oní márúwá oní kẹ̀kẹ́ oní mọ́tò ẹ ha fún ẹ jẹ́ kó lẹ̀ mọ́ mọ́tò it's a symbol it's a signal pé Yorùbá mean business and this is our temporary flag bó ti jẹ́ pé wọ́n ní a sì ń lò temporarily this is the flag so tó bá tó táìmù àwọn èèyàn á jókòó wọ́n á design gbogbo tá a fẹ́ máa lò ẹni bá fẹ́ owó gbogbo ẹ̀ wọ́n á ṣètò ẹ̀ kọ́lọ́n kó má dojú tì wá mo dúpẹ́ lọ́wọ́ yín o wípé ẹ ṣé ẹ kú àlejò wa màá wá fún wa ní àyè èèyàn bíi 4 sí 5 kan béèrè ọ̀rọ̀ tàbí tó bá ní àfikún tó ń fẹ́ fi kún wọ́n bá wa sọ so ká round up kíákíá ká lè wọnú ti security meeting tí a fẹ́ ṣe ẹ ṣé ta ló dáàdi wa ló kọ́kọ́ náwó but ẹ má sọ̀rọ̀ security o ama no máì tí ọ̀fọ̀ ẹ̀ tàbá ti débẹ̀ máa sọ fún yín pé àsìkò ti tó a máa pa eléyìí so ẹjọ ta ló kọ́kọ́ náwó mẹ́ dáàdi ó yá over to you.
ṣe rituals to anybody. Wọ́n sì ti plan kìíní for a long time. Wọ́n tiẹ̀ máa lé wa jẹ́ ká débẹ̀ ká sọ tẹnu wa tó báwọn olóṣèlú òtítọ́ ti ń wàásù bẹ́ẹ̀ tiẹ̀ ní gbọ́ ẹ̀ka á ṣàpariwo lọ́dọ̀ yín á lọ agbo wọ̀nyí á máa ní nínú díẹ̀ bí gbogbo ẹgbẹ́ tó wà lórí kìíní yẹn kò dà ṣùgbọ́n physical infiltration ká máa wọ nǹkan tó yẹ ká drop síbẹ̀ ó kàn gbọ́n ká dùn ẹlòmíì àtúmù bí eré jẹ́ mo wá fẹ́ bẹ̀ wá ṣe rí pé Ìjẹ̀bú bá Ẹ̀gbá jà Ẹ̀gbá bá Èkó kò sórílẹ̀-èdè tí ò ti ṣẹlẹ̀ yìí àkókò kan wà tó ṣe pé survivor of ilé ayé wà ṣùgbọ́n ní ìsìn àwọn history kan wà tá a máa ń ìfà á sí àwọn history yẹn kì í ṣe history tó lè gbé ilẹ̀ Yorùbá ró kò síbi tí wọn ò ti jà rí ṣùgbọ́n ní ìsìn káṣẹ̀ wa máa sọ káwa máa sọ ní ìsìn pé adó àtùkẹ́rẹ́ pé ajàrí dáfọ́ ìjà onímìnì kò síbi tí wọn ò ti jà rí gbogbo àwọn ìtàn wa àtijọ́ tó lè máa fa ìyapa ká má sọ mọ́ torí gbogbo ìsìn yẹn ni mò ń rìkọ́ọ̀dù ní Facebook tó bá ṣe sọ Oòduà group Àmọ̀tẹ́kùn group àwọn ìsìn kan wà tí mo kọ́ lẹ̀ tó yẹ pé kò sí ọmọ tó lè gbọ́ ìsìn yẹn nípa ìlú ẹ̀ kínú ẹ̀ nìsẹ́ni tó kù tán gbogbo àwọn ìtàn yẹn já pátì ìgbà yẹn la lè tẹ̀síwájú Ọlọ́run á gbọ́ àdúrà wa kò síbi kíbi tí wọn ò ti jà rí tá a dẹ̀ parí ẹ̀ tá a bá dẹ̀ ti parí ẹ̀ tá a fi mọ̀ ṣọ̀kan àní níṣòro torí náà mo bẹ bọ́dì yìí ládó ẹni tí màá máa contact kí n mọ̀ nípa tó bá ní tí a lè bó ṣe 5,000 tá a lè fi ṣe ká pín màá fẹ́ máa mọ̀ torí mi ò lè wà ní security meeting yín torí ó kàn yà mí lẹ́nu pé ẹgbàá mi wọlé gan torí mò ń rò pé ẹ sọ pé arákùnrin sì lọ dúró síta ṣùgbọ́n ẹ jẹ́ fi dá yín lójú ó lè pẹ́ ó lè yá Yorùbá ń lọ. Ó lè pẹ́ ó lè yá Yorùbá ń lọ. Àṣírí tó wà ń bẹ̀rẹ̀ àwọn dáadáa rẹ̀ wọ́n yìí halẹ̀ yẹn wọ́n ti mọ̀ bá ń lọ. Ibi tí wọ́n máa dira sí nígbà tó bá dàrú ìjọ náà ti lè gbé lọ. Ṣẹ́rí dàwúrà ṣẹ́rí dàwúrà ẹ̀ máa rè gangan dàwúrà ẹ̀ máa rè the larger part of it Nìjẹ̀ ló wà. Àwọn arábílà fẹ́ wá tí wọ́n kọ̀ tiẹ̀ mọ́lẹ̀ àwọn tó dẹ̀ wà ní dàwúrà gbàgbọ́ wípé tọ̀hún yẹn pé tí wọ́n ṣe yẹn so tó bá dá tó dúró ibi tá máa yà sí ni wọ́n ń ṣọkọ̀ ọ́ lọ. Ayà yín lẹ́nu pé that part of Nigeria Ìjẹ́ ìná máa bá lọ tó bá yá. Ibẹ̀ ni wọ́n ń ṣira sí ibẹ̀ ni wọ́n ń gbé gáàsì lọ ibẹ̀ ni wọ́n ń gbé rélùwé lọ ibẹ̀ ni wọ́n ń gbé gbogbo ẹ̀ lọ àwa ti ojo ni wọ́n fi ń ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìsìn ìmí gan ò make sense tí wọ́n ń ṣe ṣùgbọ́n ẹ̀rí gbogbo ni wọ́n fi ń ṣe kàn pé tó bá sọ pé epo fẹ́ wọ́n ẹlòmíì àárẹ̀ epo alọ́ máa gbé tíkìtì tó ti ń dáná nínú ojo ni wọ́n ń ṣe ṣùgbọ́n àti polongo láàrin wọn ọba yẹn ó ṣe pàtàkì wọn á gbọ́ òun ò ní gbọ́ òun á lé wa síta wọn ò ní lé wa síta ká sọ ọ́ débẹ̀ kí wọ́n mọ̀ pé ara ìṣòro wa ni wọ́n jẹ́. Báwo ló ṣe lè ní 200 cows àsọ̀bà ìlú kó gba Fúlàní kó wá máa bá ẹ̀ dá kí Fúlàní dẹ̀ máa jẹṣu àwọn ènìyàn kó máa sọ pé àṣàlè lé wọn lọ orílẹ̀-èdè kan náà láwà ẹ gbọ́ kí lẹ́yìn ń joyè lé lórí nítorí náà. kó màálù wọn káàkiri nígbà tí àbálẹ̀ ní kó màálù wọn wá padà sínú ilé iṣẹ́ ẹ̀gbọ́n mi sè torí ṣe àwọn pé ó ń bọ̀ díẹ̀ díẹ̀ sí àwòrán adẹ́ẹ̀dẹ̀ á kanú yàrá wọn ṣé tẹ́ bá gbọ̀n pa ọmọ ọba méjì ṣé ọmọ ọba ní padà sínú ilé ẹ ṣáà máa wòran tèmi wọn ti dé lẹ́sìn nígbà kan nìkan náà jẹ́ báyẹn ní olùdó mi ṣètò ní kẹ́mà bọ̀ nílùú ẹ̀rù ti ń bá gbọ́ aráàlú.
ẹgbẹ̀ náà lọ sìn máa nìdí yín débẹ̀ kò sẹ́ tí ò mọ̀ mí wá dóè ká bẹ̀rẹ̀ sí ní fún wọn bẹ̀ pé ókè o a ti bẹ̀rẹ̀ o kò sẹ́ bẹ̀rẹ̀ torí àdẹ́sẹ̀ níbo ìdádó bí wà ẹ kò lórí ẹ̀ kí a sá ìkẹta à ń ṣe yìí is everywhere in the world náà ti ṣe kí a sá mi sè so ẹ yẹ ká jáde ẹ tí o bá lè tẹ̀lé wa nínú àtàwọn mi kó jókòó àárí àwọn tó máa jọ ẹ̀wà náà ló pọ̀ jù ṣé ẹ gbọ́ mi sè so ẹ jẹ́ ká kò lórí àjọ ohun tàbá pẹ́ jù ń bí ká mú un lọ kí a sá mi sè àwọn akẹ́tọ̀ 1 2 3 4 5 ṣe àdótì láti lọ sìn ṣe a sá mi sè so ẹ jẹ́ ká gbéra ẹ ká bẹ̀rẹ̀ ṣe ẹ̀ gan láti gbé tá a bá ti ń parí bí àná. ẹ yẹ ká máa lọ bẹ̀. ẹ ṣe ok lẹ́yìn wọn ẹ jẹ́ ká máa ṣe ní kọ́kọ́ ìgbìmọ̀lá fún mọ̀lẹ́ lórúkọ mi ẹ ṣe so mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ pásọ ayẹyẹ because ó pẹ́ tó gbẹ kí ni ti gbẹ mí gan. ṣe ẹ̀rọ lọ ń bí. mo ṣe sẹ́ẹ̀dì pásọ ní olókè láti pàdé olókè mo ti mọ̀ ọ́ mo ṣe sẹ́ẹ̀dì kí ni ẹ̀ sí mi gbélé yìí tí mo jọ ọ̀yin platform yẹn bẹ́ẹ̀ ni pé gbogbo ara mi orí mi máa ń lò sílẹ̀ ní àgbègbè yẹn ìyá yìí mo dúpẹ́ lọ́wọ́ yín náà ọjọ́ ayálẹ́yìn adá ẹ̀dẹ́ rẹ̀ gbogbo ṣọ́ọ̀bù yín náà ẹ̀dẹ́ rẹ̀ lágbára ọlọ́run ṣe lẹ́yìn ìgbàdé rẹ̀ bá máa dé so mo dúpẹ́ lọ́wọ́ yín sà so ọ̀gá tó ti sọ̀rọ̀ ọmọlúkàrí bẹ́ẹ̀ni lákàyè olókùn mọ́ yín nílé try tó bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni pé kí gbogbo ẹ̀ kó bẹ̀rẹ̀ lélẹ̀ because ọmọ ìgbà bí ìgbà odò ní ilé Ògúnmọ́lá gbogbo kíní ìwọ̀n yẹn nígbà yẹn tó ti gbàgbọ́ tó ti lọ so lọ́wọ́ sì ń bá yìí ọ̀sọ́dún kan gbé nígbà tí mo wọ àwọn kíní kan lórí kíní ẹ̀ mo ní mo ní máa jà mí ìyàwó mi ní kí máa jà mí because kíní ó ti bà wá ẹ mọ nípa ti mobilization yẹn mo kẹ́ fi kíní kan kún o ṣé mo ìkan tó di wàhálà ìkan tó pọ̀ sí tó fa kíní àwọn tó ń fẹ́ ṣe president wọ̀nyí ẹ jẹ́ ká máa sá program yẹn ká máa búlù nísìnyí gbogbo ilé ìṣẹ̀lẹ̀ ń sìn wọn tẹ̀ sọ ẹnìkan ìkan jókòó ẹ̀ ṣáìdì ọ̀nà ìjẹ yẹn wọn ní gómìnà kó má sọ̀rọ̀ tó gbogbo ṣe president. wọ́n pààyàn nílùú ẹ̀gàn oníkó má sọ̀rọ̀. tó gbogbo ṣe president ìbò. ó ní káwọn rẹ̀ sì wá gan nígbà náà. president ìbò. pẹ̀lú ìjẹun kò yí 235 letters. wọ́n tún ní kán mú àrẹ́sì yìí. wọ́n ní ká má sọ̀rọ̀ ìgbà tí mo gbọ́ kí ní ìwọ̀n pé wọ́n lọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀ wọ́n bẹ́ẹ̀ omi ìgbésùn lóru o. Fúnkẹ́. ìgbésùn lóru rárá so ó ti bẹ̀rẹ̀ ní ẹ̀sà so ọ̀nà sábà gbà gẹ́gẹ́ bí àwọn láti ṣe sọ ọ̀nà sábà máa gbà nísìnyí máa lè jẹ́rìí sí mo ní 10,000 yẹn dání 10,000 wá sọ́wọ́sì ní wọ́n lọ so kí ni yẹn tí ò bá tó ti máa kó pẹ̀lú ìlú sí wọn máa ṣe fún ara mi so ìgbà máa kó lọ so mi fẹ́ sọ̀rọ̀ fún wa máa ń ṣe. ó yá wá sọ̀rọ̀ dáàdì tí dáàdì bá ti sọ̀rọ̀ kan ká lọ́dọ̀ so that ká lè ṣe ti sọ lè kọ́ máa sọ so that. ṣe yẹn. ọ̀rọ̀ ìjà ń sọ fún àlejò ká má jà. lẹ́ẹ̀kan tó mo kí gbogbo ilé o torí àwọn tó. ẹjọ ẹnìkan pè láti ẹdínsù ẹ má bínú mọ́mí wa kan ṣé mọ́mí tó fẹ́ bá wa sọ̀rọ̀ yìí obìnrin ni wọ́n ṣùgbọ́n mo máa ń wọ́n dàbọ̀ lọ́run ṣe lọ dá wọn lóbìnrin ṣùgbọ́n ó yé Ọlọ́run bẹ́ẹ̀ so mọ́mí ẹ gbóhùn sókè. network ẹ máa sọ̀rọ̀ yín. ẹ ṣe ṣẹlẹ tó bá ń káyé dáa.
àṣẹ. káwọn èèyàn wa so agbára táwọn bàbá wa ní tán ní láyé àtijọ́ tó fi ń gbára wọn sílẹ̀ gbogbo ọ̀nàkọ̀nà tí gbogbo wa bá mọ̀ á láti dìde àwọn pípò yìí wọ́n fẹ́ pa Yorùbá parun pátápátá ni jẹ̀mọ̀ pé lálẹ́ àná wọ́n tún jà ní Ṣàgámù. Ọlọ́run ló yọ ẹ̀mí gan lọ́nà Ìbàdàn lánàá. bàtà lè wù nílé Haúsá àti sẹ́kọ̀n tí wọ́n ti kọjá láì wọ́n kò bá dé wọ́n wà kílíà lórí YouTube mọ́ a fẹ́ kí àṣírí wa kó bò so àwọn agbára tá a fẹ́ lò lórí bọ́ bá ṣe ń rí làwọn náà máa lọ fi owó kọ́ńkà ibi tá a bá lọ wọ́n trace wọ́n lọ bẹ̀ so gbogbo nǹkan tá a bá ṣe kó máa bò so tá a bá ní à ń lé màálù wọn kúrò ní oko iye ká lé màálù wọn ká lé wọn pa ní àti Fúlàní àti màálù á láti lé wọn pa ní mo fi kíní kan pọ̀ tó ọkọ máa lọ no kán lé wọn pa ibi tó bá fẹ́ lọ kú sí kó lọ kú síbẹ̀ nǹkan tá a bí torí gbogbo nǹkan táwa ń rí ní ìdílé àwa yìí àwọn tó wà Nàìjíríà ò rí àwọn máa bọ́ọ̀ṣì kan tó lọ Nàìjíríà láti máa sọ fún àwọn tó wà ń bẹ̀ àwọn tó wà ń rádì láti mọ ẹsẹ̀ tó máa gbé so gbogbo ìlú ló ti wọ̀ pẹ̀lú nǹkan burúkú ẹ̀fọ́ oríṣiríṣi wọ́n jókòó wọ́n lọ lùkọ́ lókun state lánàá tó kú àgbàdo tó kó sínú àga wọn àgbàdo wọ́n ṣe é ìdí kò wọ́n pa gbogbo plate yẹn ní òwò àná ojú ẹ̀. so àwọn ẹ̀ ṣe ń lọ yẹn wọ́n ti ṣe ní Ìbàdàn ìṣàṣà wọ́n ti ṣe ní Gàngán wọ́n dẹ̀ ń ṣe lọ ní díẹ̀ làwọn ẹ bá wa ṣe ní ṣókíṣókí mọ́mì ẹjọ́ torí àkókò a fẹ́ bọ́ sínú ọ̀gá a fẹ́ lọ ṣiṣẹ́ ẹ ṣe mà ẹ ṣe mà àmì ẹ ṣe mà àmì ọ̀yá kọ́ mi lè parí ọ̀rọ̀ rẹ̀ kò tẹ ẹ ṣe omi ìfẹ́ kan blame ní tiwa ẹ má jẹ púpọ̀ mọ́ ẹ jẹ́ kí ẹ máa fi kíá torí ó ní ẹjọ́ tó ṣe pàtàkì ló gbé gan torí ẹ tó bá súnmọ́ ẹ ló lè ṣe aládàá tí ò bá súnmọ́ ẹ kò lè ṣe aládàá bọ́ tí ọkẹ́ tí ẹ wà lójú ọ̀ṣẹ̀ wa wọ́n lè wẹ̀ lọ́pá tó adẹ tí a ti gbáradì àti dúró ṣẹ́rí tó bá ṣẹlẹ̀ kì í ṣe gbogbo ẹ ló lè jáde àwọn wà tẹ́kọ̀ ẹrúkú ni wọ́n tá a ti sè wọ́n sílẹ̀ báyìí tó ti dúró tó àwọn rẹ̀ ṣe pé a máa pe kíní kan lọ́dọ̀ wa tàbá sọ débi kan àní ṣé wọ́n sì wọ́ ẹni tí can happen àdúró débi ẹni fọ́kítà èmi tẹ́ wo ìbáyà five fún náà comment but yẹn agbé ẹ ti sọ orí ibi kíní tá a ti máa ṣe oríire lélẹ̀. bẹ́ẹ̀ni ìjà mi èyí ti parí. kì í ṣe àpọ́mẹ́ǹtì yẹn gẹ́gẹ́ la dúró lé lórí bí kò ṣe pé kí Yorùbá ká dá dúró ibẹ̀ láti lè ṣoríire gbogbo àwọn key posts tó wà ní Nàìjíríà Haúsá Fúlàní èèyàn tí Ọ̀túnba tó sì ṣe tó fi lọ́ra nìyẹn gbogbo Amórì tá a gbẹ́kẹ̀lé ìkíà Haúsá ló wà bí àǹkan bíi mélòó bí ọ̀tá bíi mélòó kan ló wà lọ́wọ́ ẹ̀ tó yàn tó tán tí ò sí mímọ́ àárẹ̀wá wọ́n tó tí kan bá ti wà ńlẹ̀ tó ní ss káwọn ẹ̀ máa wò pé yes ẹrù lélẹ̀ ẹ̀rí pé báwọn èèyàn á dùn kò sí ẹ̀tọ́ Nàìjíríà ò ti sùn kò sí ẹni tó bá ń ronú dáadáa ẹ wo sùn àmọ́ wa wọ́n ti bàjẹ́ tẹ́ bá dé hospital ńgbà míì wọ́n á rọ̀jẹ̀ lọ hospital tó wà emergency wọ́n tẹ̀ ní dá sí wọ́n máa wọ́ wọ́n tẹ̀ ní pa ní kò sí bẹ́ẹ̀ kò sí anything ìkẹ́kẹ́rẹ́ bá owó ńlá ni mo tábà lè ṣe ní mo dẹ̀kọ́ Ọlọ́run ti fún wa ṣe ìyàgọ́ sọ́dọ̀ ẹ̀gẹ́ pé Nàìjíríà pé a ti gba òmìnira a dẹ̀ ti gbà
ibi tá a bí díẹ̀ lágbo mi náà bó ṣe lọ nìyẹn ẹ jẹ́ ká jáde ká máa jáde rẹ̀ ó lè jáde tó ìsìnkú máa bẹ̀rẹ̀ ká tó dé sí olúwa ẹ̀rí àwọn èèyàn tó ti máa gbọ́ ẹ̀ ẹlòmíì kí ni ẹ wà lọ́kàn láti ṣe but kò ní sọ̀pọ́tà òun ṣe dúpẹ́ lọ́wọ́ Ìgbòho olúlajú ọ̀rọ̀ tó wà lẹ́yìn if not because of him gbogbo aṣímáṣí kúbẹ́kúbẹ́ ni ṣé ọ̀dẹ sáà mo ta mọ́ fàṣẹ mo tún fi pé ojú ọmọ akíkanjú ṣe get but wọ́n ní àgbásọ́rọ́ báyìí wà fi ṣọ́yà ṣe get bó ṣe sí lọ yẹn báyìí àwọn kan náà wà ṣẹ́kù tó ń dáná tó ń ṣàdúrà fún tó ń ṣe gbogbo ẹ̀ tọ́lẹ̀ tí máa tó wá ti tó gbogbo nǹkan tá à ń expect tó wá ti dé báyìí ẹ̀rí pé anything can happen. ẹ ṣe ẹ jẹ́ ká rán dọ̀ lórí láti bí so tani ẹ bá a ṣe ní ṣókíṣókí ẹ jọ. àwọn medias kì í ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe ló yẹ kó máa wà on medias ẹ jẹ́ ká ní caution ní ìrìn àjò yẹn because àwọn Fúlàní yìí àwọn náà plánù títí tó ń fi plánù débi tó dé yìí mélòó la rí lórí medias a rí lórí medias tí gbogbo nǹkan tá a bá ń ṣe tá a bá ń gbé sórí media àwọn náà máa ṣe preparation tiwọn mo fẹ́ kẹ́ mọ̀ wípé kì í ṣe gbogbo wọn ní literate àwọn kan wà nínú wọn tó ń bá ti rí nǹkan tí à ń ṣe wọn á kà á wọn á lọ túmọ̀ ẹ̀ fún àwọn èèyàn wọn nínú ilé àwọn náà á pìpì ara wọn tí wọn náà wà lọ́wọ́ ìkejì tí mo tún fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ìgbà tí Abacha gbógun kan gbà kan àwọn kan dìde rédíò tí wọn mọ ibi tó wà till today kíní yẹn wà pẹ́ tí máa yẹn gbà yẹn tó jẹ́ pé ó wà lára ẹ̀kọ́ tó suppress yẹ so Olúwa tó ràn wá lọ́wọ́ tábàárẹ́ni tó tún lè gbèrú yẹn dìde ló bẹ̀ sí pariwo pé Yorùbá kókò jẹ́ pé Yorùbá àpé Odùduwà Yorùbá we are going láàárọ̀ Yorùbá Odùduwà we are going ọ̀sán Yorùbá Odùduwà we are going everybody ìgbà tó bá yá àwọn ọmọ ilé wa máa fi kọrin àwọn kan á dé anthem ọmọ kékeré á máa lọ báyìí á máa kọ anthem yẹn á ti bẹ̀rẹ̀ nìyẹn Ọlọ́run wà lọ́wọ́. ó yá ẹgbẹ́ kámẹ́rà yìí sọ. ṣe rí nípa ohun tí ẹ sọ yẹn sà nípa ti mídíà yẹn àwa náà ti ṣe wọ́n ti ṣe méjì láwọn tó wà ní kíá pé ẹni tí ta bá ti ṣe tó bá ti jẹ́ pé ó fẹ́ jẹ mọ́ ti security ṣe rí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ wa ká jáde síta ká máa sọ̀rọ̀ lórí kìíní tó máa gbọ́ ní wípé ọ̀pọ̀lọpọ̀ wa ò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní ìrèrè kò rẹ̀ dì ẹlòmíì ò gbà wípé ẹ̀kan happen ṣẹgbọ́n mi bọ̀ tó bá wo Ọmọlúkà lẹ́nìí tó wo Bàbá Èkìtì tó wo Kóìkì tó wo Dára tó ṣe gbogbo wọn bẹ́ẹ̀ pé kíní máa ṣe lóru méjì tá a ṣe tó bá jẹ́ pé Yorùbá ti rẹ́dì tẹ́lẹ̀ ilé ìta ń ṣe tán fídíò ẹ̀ kò ní yẹ ṣùgbọ́n àwẹ́ majority àwọn ẹgbọ́n kan tí màmá yẹn sọ lẹ́ẹ̀kan pé ohun tó ń ṣẹlẹ̀ àwọn tó làwọn ń rí wọ́n dẹ̀mọ̀ pé àwa tá a wà nílẹ̀ gangan àárín ẹ̀rù ló ń bà wá láti sọ síta làbí ń ṣòwò ẹ̀ fún wọn pé àwa náà ń gbáradì o ibi tọ́wọ́ eku wá mọ́ àbí yún ojú mọ́ so kì í ṣe gbogbo àṣírí ọ̀rọ̀ wa náà là ń gbé síta àwọn ọmọ ńlá àwọn Fúlàní tó jẹ́ pé wọ́n sì dí ìkọ̀sà ẹ̀rù bá mi fẹ́ lè sá n tó fi ṣe olóde láti bíbà èdè bíbà yìí wọ́n wá pẹ̀lú bí ọ̀rọ̀ tí bàbá mi sọ̀tà inú mi dùn pé OPC ni àwa rìn lóòótọ́ àwa ò ṣe security ìjọba mi pa lóòótọ́ àwa ò ṣe security mo fẹ́ tún ṣe dáre àtàwọn bàbá wa fẹ́ wà lóṣù ẹ jẹ́ kí n round up níbí. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí gbogbo èyí tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọmọlúkà lórúkọ tèmi ń jẹ́ lẹ́ẹ̀kan sí èyí tí ẹ bá fẹ́ kọ́ńtàtì wa nọ́mbà tí a fi síbẹ̀ òun ni kí ẹ bá wa pè tí ẹ bá dẹ̀ pé nọ́mbà yẹn tí a gbé ẹ mọ̀ pé tí náà ò dẹ̀ ní gbọ́ méjì
so a lè wà lórí call mi tàbí ká wà lórí program tàbí ká máa ṣe pàdé kan lọ́wọ́ àní lè gbé tẹ́ bá ti pè bẹ́ẹ̀ yẹn ẹ ṣáà rà bá wa send message sí wa pé èmi lágbájá ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ ti pè ẹ jẹ́ kó jẹ́ WhatsApp torí nọ́mbà yẹn wọ́n trace ẹ̀ adẹ̀ discover pé wọ́n trace ẹ̀ so a ti gbé kúrò lórí call ẹ lè pè direct kó wọlé rárá ẹ lè mọ ibi tó wà gan àfi WhatsApp nìkan a kàn fi register WhatsApp yẹn ni so ẹ pè ní WhatsApp God bless you Ọmọlúkà lórúkọ mi nọ́mbà yẹn la pin síbẹ̀ thank you.